14 Aboro Of Ibeseland nílùú Yewa tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ Royal Majesty Aláyélúwà Oba Rotimi Oluseyi Mulero ìlú Fẹ́mi lọ́ba ọlọ́kọ̀jọ́ bí kẹta Aboro. Orúkọ tèmi ni Aláyélúwà Oba Rotimi Oluseyi Mulero ìlú Fẹ́mi lọ́ba ọlọ́kọ̀jọ́ bí kẹta. Èmi ni Aboro ti ìlú Ìbèṣe ní agbègbè Yewa ní ìpínlẹ̀ Ogun. Ṣé bẹ́yìn lọ́mọ ọ̀sákùnrán ó jẹ́ àsákùnrán ọkọ̀ òbítíbitì ọmọ Ìbèṣe yìí ẹ̀yin ọmọ Ìbèṣe bẹ́ṣẹ́ ọba ní kí yín délé ẹ̀yin ọmọ Ìbèṣe ọ̀lẹ òde alágbára ní gbé bẹ́ẹ̀ Ìbèṣe sùúrù ọkọ̀ ọ̀lú. Lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Ìbèṣe nínú gẹ̀ẹ́sẹ̀ tiwa tí a ní àti bí àwa náà ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa, ìdílé méjì ló jọba ní ìlú Ìbèṣe tí ọba tọ́ sí. Ìdílé àkọ́kọ́ ni ìdílé ọlọ́kọ́jọbí, ibi tí àwọn bàbá tèmi ti ṣẹ̀ wá. Àwa là ń pè ní ọlọ́kọ́jọbí àbàrí onílù orò. Ìdílé kejì tó tún jọba àwọn ni ìdílé àlàǹgbó, àwọn náà ni ìdílé kejì tó tún jọba. Ó wà rotational. Ní ìsìn báyìí èmi wá láti ìdílé ọlọ́kọ́jọbí. Predecessor mi tí ń ṣe Aboro àná ọba Joel of blessed memory lọ́ba fọ̀rùnkẹ́ bàbá pẹ́ lórí àpèrè yìí díẹ̀. Bàbá fẹ́ lo 60 ọdún tán 59 years lórí àpèrè yẹn. Àwọn wá láti ìdílé àlàǹgbó. Lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àkọsílẹ̀ tí a bá, nítorí ọ̀pọ̀lọpọ̀ bá ti jẹ ní ìlú yìí ti wà láti 1443 century yẹn ti pẹ́ ọ̀nà jìn. So ní ayé ìgbà yẹn lẹ́yìn ọba Akíngbẹ̀yìn àti àwọn ọba tó tún jẹ àwọn ọba kan ó tún jẹ tí kò ní àkọsílẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àwọn ọba tí a ti jẹ sórí àpèrè yìí, èmi ni ọba ìkẹrìnlá tí ó jẹ tí ó ní àkọsílẹ̀. Àwọn kan wà tí ò ní àkọsílẹ̀ tí a mọ orúkọ wọn in our archive. Àwọn tí a ní tó ti wà lórí àpèrè yìí, èmi ni ọba ìkẹrìnlá tó ti wà lórí àpèrè yìí gẹ́gẹ́ bí Aboro ti ìlú Ìbèṣe. Ṣé bẹ́ẹ̀ ni kúkúrú lọ́sùn ẹ̀yin gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóru? Ṣé bẹ́ẹ̀ lọ́mọ onígbò máa rí o? Àjèjì ò gbọ́dọ̀ wọbẹ̀ lọ, àjèjì tó bá wọbẹ̀ lọ irú wọn máa ń bòkun lọ. Kò sí ìṣòro nínú ọjà tí a wà yìí, kò sí ìṣòro kankan. Eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ. Kábíyèsí Olúretìmí èèyàn tó dára ni, tó ní ọgbọ́n àti òye. Olúwa Elédùmarè á lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ bó ṣe lọ́rọ̀ ẹ̀mí kábíyèsí tó wàjà. Lágbára Ọlọ́run á ju bàbá lọ, á fọwọ́ pawú, á fèrègì jóbi. Ẹ̀yin lọ́mọ ojú pàdé yẹ Ogun màrìwò sára Ogun rí ẹ̀ríyẹ. Ìlú Ìbèṣe ó jẹ́ ìlú tí ó ti pẹ́ tí wọ́n pè ní ancient town. Gẹ́gẹ́ bí ìtàn tí a bá lẹ́nu àwọn baba ńlá wa, ìlú yìí ti wà since 1443. Tẹ́ bá wo ọdún yẹn ó pẹ́ díẹ̀. A wá láti Ọ̀yọ́. A mọ̀ pé gbogbo ọmọ Yorùbá wá láti Ilé-Ifẹ̀, ṣùgbọ́n àwa apá kan ẹ̀yà kan wá láti Ọ̀yọ́. Ní ọdún yẹn lọ́hùn, Asákànràn tó jẹ́ alálẹ̀ wa tó tẹ ìlú Ìbèṣe dó, ọmọ ọba ni lọ́yọ̀ọ́. Ó gbéra ó rìnrìn àjò gẹ́gẹ́ bí jagunjagun tí ó jẹ́. Òun pẹ̀lú àbúrò ẹ̀ tó jọ jẹ́ ọmọ bàbá tí wọ́n ń pè ní Akíngbẹ̀yìn. Ṣé bẹ́yìn lọ́mọ ọ̀sákùnrán ó jẹ́ àsákùnrán ọkọ̀ òbítíbitì ọmọ Ìbèṣe yìí ẹ̀yin ọmọ Ìbèṣe bẹ́ṣẹ́ ọba ní kí yín délé ẹ̀yin ọmọ Ìbèṣe ọ̀lẹ òde alágbára ní gbé bẹ́ẹ̀ Ìbèṣe sùúrù ọkọ̀ ọ̀lú. Ara àwọn tí wọ́n jọ ìrìn àjò yẹn lọ́dún yẹn lọ́hùn gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa ni irú àwọn tó ń tẹ̀dó sí Jọ̀gá orílẹ̀ lágbègbè wa ń bí báyìí, àwọn tó tẹ̀dó sí Ìgàn Òkòtó ní Ọ̀dàdókun Kábíyèsí Aláyélúwà Àdókun lọ́hùn, àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú àwọn tí ẹ̀yìn ní Ìbòrò náà tó jẹ́ bí obìnrin tó tẹ̀dó síbẹ̀. Ṣùgbọ́n Asákànràn ni ẹ̀gbọ́n gbogbo wọn. Àṣà Yorùbá ní ìgbà ìwáṣẹ̀, àwọn jagunjagun láyé jọ̀hún ni tí wọ́n bá ti gbéra kò ní ìtẹ̀dó wọn tí wọ́n fẹ́ lọ tẹ ilẹ̀ bòmíìdó, Ifá ni olùtọ̀nà tí wọ́n máa ń dá. Wọ́n gbé Ifá janlẹ̀, Ifá dẹ̀ sọ fún wọn pé Asákànràn bó ṣe ń lọ yìí o, ibi tí ẹlẹ́dàá ẹ̀rọ mọ́ ni ibi tí igi òṣè wà. Tó bá ti débi tí igi òṣè wà tí ó tutù, bẹ́ẹ̀ ni dó ẹ̀. So nígbà tó rìn títí tó dé ibi tí a wà yìí tó jẹ́ orírun wa yìí, ìdí tí wọ́n fi ń pe bí ní Ìbèṣe ni
ìdí igi òṣè. Ibẹ̀ ni asákànràn rí pé igi òṣè rèé, wá dúró òun pẹ̀lú àbúrò ọmọ bàbá ẹ̀ tí ó ń jẹ́ akíngbẹ̀yìn ẹni ọba àkọ́kọ́ tó jẹ ní ìlú yìí. Asákànràn gẹ́gẹ́ bí àgbàlagbà ó padà sọ́yọ́lé, ó lọ gbé adé ìṣẹ̀ǹbáyé wá, ṣùgbọ́n ó dúró gẹ́gẹ́ bí jagunjagun, bí iṣẹ́ tí orí ran. Ó ní kí àbúrò òun akíngbẹ̀yìn yẹn kí òun máa jọba, kó òun wá dúró gẹ́gẹ́ bí aláàbò tógun bá ń bọ̀ lọ́tún tó ń bọ̀ lósì. Ó yá nígbà aró ogun dàhọ̀mí láyé ìgbà yẹn lọ́hùn, tí gbogbo àwọn ogun abẹ́lé àti ogun kíbikíbi tó wù kó ti lè wá, Asákànràn dúró gẹ́gẹ́ bí jagunjagun tó ń dáàbò bo ìlú tí àbúrò ẹ̀ dẹ̀ ń jẹ ọba lọ. Ibi kí ó ṣe tálákànràn tẹ̀dó sí o lódì ìgbésẹ̀. Ibi kí ó ṣe tásákànràn ti tẹ̀dó lódì ìgbésẹ̀. Ìgbésẹ̀ ṣúrù ọkọ̀ ọ̀lú bàǹtàbàǹtà. Akíngbẹ̀yìn jọba, Asákànràn dúró gẹ́gẹ́ bí jagunjagun. Asákànràn fẹ́ ìyàwó. Orúkọ ìyàwó tí Asákànràn fẹ́ ń gbà yẹn òun ni ó ń jẹ́ Òbítíbitì. Torí ẹ̀ ní oríkì wa níbèṣe tó máa sọ pé ọmọ Asákànràn ọkọ Òbítíbitì, ojú pádìyẹ ògúnmàrèwò ṣáwó. Ṣé bẹ́yìn lọ́mọ Asákànràn tó jẹ́ Asákànràn ọkọ Òbítíbitì o, ọmọ ìbèṣe ilé, ẹ̀yin ọmọ ìbèṣe bẹ́ṣẹ́ ọba ní kí. Gẹ́gẹ́ bí ọlọ́dẹ tí ó jẹ́, tó bá ti ṣeko ọdẹ lọ tó ti pa ẹran wálé, ó ní ògún kan tí ó máa ń bọ. Tá a bá dé ojú Asákànràn ní ojú ìlú níbèṣe, àárí ibi tí Asákànràn wọlé sí, àárí igi ògún yẹn níwájú ẹ̀. Bí àṣebá lọ́wọ́ àwọn bàbá wa nìyẹn, báwa náà dẹ̀ ṣe ń ṣe nìyẹn. Tó tá a bá fẹ́ ṣe ọdún Asákànràn, a fẹ́ ṣe ọdún orò gẹ́gẹ́ bí táìtù wa, a bọ orò. Tá a bá fẹ́ bọ orò, dandan ni ká kọ́kọ́ bọ Asákànràn. A máa ń fi àgbò bọ Asákànràn, a dẹ̀ máa ń fi òkú adìyẹ bọ ògún yẹn gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe ṣe fi lélẹ̀ fún wa. Ibi tí akọni ìgbà náà tó wọlé sí nìyẹn, ìgbà tọ́jọ́ ogbódé tí Asákànràn òun lọ kọ Òbítíbitì ní ìyàwó. Nítorí ìlú yìí ó lóun ò fẹ́ kú, ó ní òun láti wọlé ni, bóun bá wọlé tí ogun bá fẹ́ dé ká máa pè òun. Ṣùgbọ́n àmọ́ gbogbo ọmọ ọ̀sìn bí nǹkan ṣe rí, wọ́n dẹ̀jà, ẹ̀já yẹn ni wọ́n dá. Ṣéènì tí Asákànràn tó wà díẹ̀ tó fi wọlé ni wọ́n á la fà ká pé Asákànràn dé yé. Gbogbo àwọn ọmọ ẹlògún ti pa tán, bó ṣe jáde nìyẹn. Ó sì sọ pé kí wọ́n máa pè òun bí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí ni. Òun múra akọgun ẹ̀ jáde, ó bẹ̀rẹ̀ sí gérí gbogbo èèyàn, apá gbogbo èèyàn lọ. Ń bò wá dínkù díẹ̀ yọ̀ọ́yọ́ ló ṣẹ̀ṣẹ̀ wá wo ojú àwọn tó ń pa ríla lẹ̀ pé ajá àwọn ọmọ òun ni òun tiẹ̀ ń pa. Mo ṣe sọ pé láti gbà yẹn ó ní ìlú o, pé ìlú a máa wà nǹkan ò ní ṣe nìkan kan, láti gbà yẹn òun ò ní jáde mọ́ o. Ṣùgbọ́n bí nǹkan kan bá ti ṣẹlẹ̀, tá a bá ti wá ṣètùtù lórí ojú nǹkan yẹn, ẹ̀rọ ni máa jẹ́. A máa ń fẹ́ràn àgbò bọ́, obì, orógbó, ọtí. Ibi kí ó ṣe tálákànràn tẹ̀dó sí o lódì ìgbésẹ̀. Ibi kí ó ṣe tásákànràn ti tẹ̀dó lódì ìgbésẹ̀. Ìgbésẹ̀ ṣúrù ọkọ̀ ọ̀lú bàǹtàbàǹtà. Ọdún yẹn lọ́hùn, Asákànràn ò kú gẹ́gẹ́ bí àwa èèyàn lásán ṣe máa ń kú láyé ìgbà yìí. Asákànràn ìtàn fi yé wa wípé ó wọlé ni. Ibi tó dẹ̀ wọlé sí yẹn ni ojúbọ wa ní ìlú Ìbèṣe lénìí. Tá a bá sọ pé à ń lọ sójú Asákànràn, a fẹ́ lọ rí àwọn baba ńlá wa, a fẹ́ bá wọn sọ̀rọ̀. Gbogbo nǹkan tá a bá dẹ̀ bá wọn sọ ń bẹ̀, tá a bá da obì, tá a bá dorógbó, ó máa ń fọre, ó máa ń yàn. Ó fi yé wa wípé ó sì dúró tì wá. Ẹ lè gbọ́ pé ogun jà wá nílùú yìí rí, torí pé nǹkan tá a ti fi lẹ́ ilẹ̀ ìlú yìí ni. Bí ìtàn wa ṣe tẹ ìlú Ìbèṣe tó, bí àárín yẹn ṣe rí nìyẹn. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ wa nílùú Ìbèṣe. À ń gbin pákí, à ń gbin ìrẹsì, à ń gbin àgbàdo, à ń gbin kókò, a dẹ̀ ń gbin ata, ẹ̀fọ́, ewédú, gbogbo yẹn la fi ń sọ̀rọ̀ ajé ń bì. Láàárọ̀ wọ́n máa ń pe ẹ̀kọ́ kan ní ẹ̀kọ́ fòrò. Ẹ̀kọ́ fòrò yẹn ni ẹ̀kọ́ táwọn ìyá wa bá ń kiri. Nígbà yẹn wọn kì í pè ní kókó, ẹ̀kọ́ fòrò làwọn ń pè. Àti ọ̀lẹ̀. Gbogbo Olúbèṣe máa ń fẹ́ràn láti mú láàárọ̀ mú lọ oko. Ẹ̀tọ́ bá jẹ́ ká jẹun gangan, gbogbo nǹkan tó ń pè níyàn, ìbàjẹ́ yàn kókò, ìbàjẹ́ yàn ṣu, ìbàjẹ́ yàn pákí, a lè mí ìsẹ̀ papọ̀, a lè mí ìsẹ̀ mẹ́ta papọ̀. Àwọn oúnjẹ tá a fẹ́ràn jù ní pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí àti ewé ìròkò, ilá, ìṣàpá, gbòlò, àwọn oúnjẹ tí a nífẹ̀ẹ́ jù ní ìlú Ìbèṣe. Ṣé bẹ́yìn lọ́mọ Asákànràn tó jẹ́ Asákànràn ọkọ Òbítíbitì o, ọmọ ìbèṣe ilé, ẹ̀yin ọmọ ìbèṣe bẹ́ṣẹ́ ọba ní kí yín délé. Ẹ̀yin ọmọ ìbèṣe ọ̀lẹ ògbé, alágbára ní gbé bẹ́ẹ̀. Ìbèṣe ṣúrù ọkọ̀ ọ̀lú. Mo dórí àpèrè àwọn bàbá mi, ìjọba fún mi ní ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Aboro
ti ìlú Ìbẹ̀ṣẹ̀ ní July 28, 2022. Mo lè sọ wípé ètò ààbò jẹ́ nǹkan tó jẹ mí lógún púpọ̀. Ìbẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ we are known for a peaceful place. Ọmọ Ìbẹ̀ṣẹ̀ dẹ̀ kì í ṣe jàgídíjàgan, a nífẹ̀ẹ́ra wa dénúdénú. Ṣùgbọ́n tí a bá fẹ́ kí development wá sílùú, ó máa attract àwọn advantages àtàwọn disadvantages díẹ̀díẹ̀. Ara ẹ̀ ni pé àwọn àlejò tí wọ́n gbédè yín wọ́n á fẹ́ wá bá yín gbé, àti ní àwọn àlejò lóríṣiríṣi nílùú yìí. Nǹkan tó dẹ̀ fà á ni pé nǹkan àlùmọ́ọ́nì tá a ní sílùú yìí, mineral resources tó jẹ́ limestone tí iléeṣẹ́ Dangote cement tó ń bá wa wà ń bí tó fi ń ṣe ọrọ̀ ajé, ó attract àwọn other stakeholders àti investors. Àwọn Haúsá wà ń bí, àwọn Yorùbá wà ń bí, àwọn Ìgún wà ń bí, Ọ̀kọ̀rí wà ń bí, Ànàgó wà ń bí, oríṣiríṣi ẹ̀yà ló ti darapọ̀ mọ́ wa nílùú yìí. So nípa ìdí èyí, way of life wa dẹ̀ yàtọ̀, tọ́wa bákan náà, kò ní sí ìgbà tí gbọ́n mi sí omi ò tó ní máa wà. So ó ti ń wà díẹ̀díẹ̀ kí n tó dórí àpèrè láti 2017 tí ìdísẹ́sọ̀ mi ti forí àpèrè sílẹ̀ kó tó di pé mi take over ní 2022. Pé gap yẹn ó pọ̀ díẹ̀. So issues of securities ó jẹ́ inú kọ́kọ́ bójútó. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún mi tó. À ń fi sùúrù ṣe, à ń fọgbọ́n díẹ̀díẹ̀ ṣe, à ń fi àgọ̀ díẹ̀díẹ̀ ṣe. Ìyẹn is a very major achievement for me, which I think I can say it anywhere. Lẹ́yìn bẹ́ẹ̀, mo ti make sure pé àwọn mò ń preach lójoojúmọ́, mò ń gbé àwọn investors míì, mò ń gbà ládùúrà pé kí wọ́n wọlé wá, tí mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà àdúrà wa yẹn gbogbo ayé máa tún rí pé àwọn investor mi ò lásìkò tèmi Ọba Rotimi Oluseyi Mulero Olúfẹ́mi lọ́ba lọ́kọjọ́ bí kẹta Aboro tìlú Ìbẹ̀ṣẹ̀ ìkẹrin lásìkò tèmi, yàtọ̀ sí iléeṣẹ́ Dangote tí iléeṣẹ́ mi tó tún máa tún wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá ti ṣẹlẹ̀ gbogbo àná la máa rí. Yàtọ̀ sí yẹn, I'm a youth ambassador. Mo fẹ́ràn ọ̀dọ́ púpọ̀, mo dẹ̀ kó wọn mọ́ra, mo dẹ̀ ń bá wọn jíròrò ní gbogbo ìgbà, a dẹ̀ ń fọgbọ́n tó. So ìrẹ́pọ̀ ti wà láàrin gbogbo àwọn ọ̀dọ́ ní ìlú Ìbẹ̀ṣẹ̀. Gbogbo àwọn iṣẹ́ tó yẹ ká ṣe à ń ṣe, àdúró. Mọ́sálásí ni àti túnbẹ̀ ṣe. Ilé àwọn afọbajẹ tìlú Ìbẹ̀ṣẹ̀ ó ti ṣe renovation bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ti rẹwà ju bí ó ṣe wà tẹ́lẹ̀ lọ, àti bẹ́ẹ̀ 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 lóríṣiríṣi. Ọlọ́run lọ́ba ó ń tì wá lẹ́yìn, ẹ̀yin rí àṣeyọrí yẹn ṣe. Ògùn asákànràn gangan lélẹ̀. Gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́ pé ọdẹ ni bàbá wa asákànràn jẹ́, ó ṣọdẹ débí ni. Ọdẹ dẹ̀ máa ń ní ògùn ṣẹ̀ǹbáyé tí gbogbo ìlú tásákànràn fi lélẹ̀ òun lélẹ̀ yìí. Asákànràn fúnra ẹ̀ ló fi ògùn yìí lélẹ̀. Tá a bá fẹ́ ṣe ọdún asákànràn, ògùn yìí la máa kọ́kọ́ bọ, torí pé ògùn ló lànà fún gbogbo òòṣà pátápátá. Nígbà tá a bá bọ́ tán la ṣẹ̀ máa lọ mú àgbò fún asákànràn bàbá wa mẹ́ẹ̀. Ògùn yìí à ń fi àkùkọ adìyẹ a fi ń bọ, epo, obì, orógbó, omi tútù, iṣu, gbogbo àwọn kan tá a fi ń bọ ògùn náà ni a fi ń bọ ògùn bàbá ńlá wa tí ètùtù dẹ̀ ń gbà. Ìjọ tí Ifá bá mú nínú oṣù kìíní ọdún la máa ń ṣe ọdún asákànràn. Ìgbà náà la ń bọ ògùn. Bàbá rẹ̀ ti bògùn tá a ti bọ asákànràn. Orò ló máa gbòde, ló máa ké mọ́jú pátápátá fún ọjọ́ 17 lóru máa fi ké tá a bá ti ń ṣọdún asákànràn. Nítorí pé Aboro ni bàbá wa tó ro ní ètùtù wa ní Ìbẹ̀ṣẹ̀ ń bí la fi ń kásẹ̀ gbogbo nǹkan lẹ̀. The 14 Aboro of Ibeseland nílùú Yewa tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ Royal Majesty Aláyélúwà Oba Rotimi Oluseyi Mulero Ìlúfẹ́mi lọ́ba ọlọ́kọ̀jọ́ bí kẹta Aboro of Ibeseland. Lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ fẹ́ kí ìjọba Dàpọ̀ Abíọ́dún MFR fún akitiyan wọn, iṣẹ́ takuntakun tó ń ṣe ní jákèjádò gbogbo ìpínlẹ̀ Ògùn sí local government kankan tí wọ́n ti fọwọ́ kàn tí a ti rí ipa wọn ń bẹ̀. Ṣùgbọ́n we still have to ask for more. So mo rọ ìjọba wípé àìsàn tó ń ṣe wá níbèṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àìsàn omi ni omi ààrùn omi lò níbèṣe rárá. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ń jẹ wá níyà púpọ̀. Kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí àwọn tí tààpù limestone wà tó jẹ́ mineral resources. Kò rí bẹ́ẹ̀ torí tá a bá ṣe EIA environmental impact assessment, àwọn òyìnbó lè má rí gbogbo ẹ̀ tán because texture ilẹ̀ ó yàtọ̀ síra wọn. So when our limestone was intact, untapped, tí bluestone yẹn ṣì wà ń bẹ̀, a ní odò lóríṣiríṣi ní ìlú Ìbẹ̀ṣẹ̀. In fact, I can mention as many as 15 streams and rivers tó jẹ́ pé àdúgbò kọ̀ọ̀kan
àbòròkótó wọ́n máa pọnmi ní odò Ọ̀ṣun, àwọn tìsàlẹ̀ Ìbèṣè wọ́n pọ̀ndó lélè, àlùgọ́ngàn wà, erúkẹ́lẹ́gàn, erípa, erífun, odò gbó, odò gògó, odò pọ̀ tó jẹ́ pé ìyá omi ò jẹ wá, à ń bomi, à ń mu, à ń wẹ̀, à fi ń fọṣọ, à fi ń ṣoúnjẹ, omi tó dáa. Ṣùgbọ́n nígbà tí ó di pé wọ́n tap limestone yẹn, gbogbo odò wa pátá nílùú Ìbèṣè ó gbẹ ni, tó fi jẹ́ wípé bóyá la lè rí odò kan tàbí méjì, bóyá ẹyọ kan ló máa kù. Èyí tó dẹ̀kun yẹn I think is odò lélè, and ìyẹn jẹ́ odò ṣẹ̀ǹbáyé tó jẹ́ pé ó ní ìtàn tiẹ̀ lọ́tọ̀ tó wà connected pẹ̀lú Asákànràn. Torí tí ó bá di pé èèyàn mú èrè oko wọn ò jáde, òjò rọ̀, tá a bá gbé fá ṣánlẹ̀, tí fá bá ní ká lọ bu omi odò lélè yẹn, tá a bá ti dà síbi ojú Asákànràn níbi ojúbọ alálẹ̀ wa níbí, ó tó wákàtí 3, àṣẹ Ọlọ́run ni òjò máa rọ̀. Odò yẹn nìkan ni ó sì wà ní gẹ́gẹ́ bí ìdẹ̀sùn, very small, tí kò gbẹ. So ìyá omi yẹn ń jẹ wá púpọ̀. Àwọn iléeṣẹ́ tó wà níbí wọ́n gbìyànjú, wọ́n try láti ṣe borehole, ṣe so many, but I don't think that is the solution. Kíjọba bá wa dá sí, agbára wa ò ká. Lẹ́yìn náà iná mọ̀nàmọ́ná kò dá rárá ní agbègbè Yewa. Àwọn ìlú kọ̀ọ̀kan ni wọ́n gbádùn náà mọ̀nàmọ́ná. Wọ́n ṣe ń gbádùn náà l'Abẹ́òkúta, wọ́n gbádùn náà ní Ṣàngó Ọ̀tà, ní Ifọ̀, Ṣàgámù, Ìjẹ̀bú. Ohun àwa náà bẹ́ẹ̀ wọ́n ṣe wá láàánú. I'm saying it on behalf of the whole Yewa ní agbègbè tá a wà yìí. Iná mọ̀nàmọ́ná wa kò dá rárá. Ìjọba wù wá ṣe láàánú lórí ọ̀rọ̀ náà kí yẹn lè jẹ́ relief fún wa lórí ọ̀rọ̀ ti epo subsidy. But then the issue of palace as a community, as an ancient town ní Ìbèṣè, a ní palace tìlú. Gbogbo àwọn bàbá mi tó ti forí àpèrè sílẹ̀, ilé ara wọn ni wọ́n fi ń ṣe palace. À ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀, àwọn stakeholders à ń bá wọn sọ̀rọ̀, wọ́n ń ṣèlérí fún wa báwọn máa bá wa ṣe, ṣùgbọ́n àti orígbà tá a bá rí ká tó mọ̀ pé a ti ní ibi tá a wà yìí, ibi tí ó jẹ́ ibùgbé tèmi náà ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ pé ká forí pé ìlú gbọ́dọ̀ ní town hall, ìlú gbọ́dọ̀ ní palace. Àwọn ọmọ ìlú tó jọmọ Ìbèṣè tó wà ní diaspora gbogbo náà láti ń bá sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan, so agbára wa lè má gbé tán, ìtàn bá lè bá wa ṣe níbẹ̀ tí wọ́n tún ràn wá lọ́wọ́ lérí àbẹ̀yẹn náà. So Ọlọ́run Lédùmarè á jẹ́ kí gbogbo nǹkan tá a fẹ́ kó rọrùn fún wa láti ṣe. Ibi ó ṣe tálákọ̀ọ́rọ̀ tẹ̀ ló sí o lódì Ìbèṣè. Ibi ó ṣe